Èsì ọ̀rọ̀ fún gbogbo ẹ̀yin òpònú afọ́fúngbẹ́mu tẹ́ ń bú mi ní abala àríwísí lórí fídíò tí mo fi pe olóyè Sunday Igboho Adéyẹmọ ṣàkíyèsí. Ọ̀rọ̀ mi ò kàn yín, àkọ́kọ́ ẹ̀yin kọ́ ni mo bá wí. Nígbà tí mo fẹ́ ṣe fídíò, mo ní ẹ̀yin tẹ́ ẹ gbọ́n jù mí lọ, tẹ́ ẹ ní làákàyè jù mí lọ, ẹ̀yin ni mo bá wí. Mi ì sọ pé ẹni tí ò gbọ́n tó mi, mi ì sọ pé ẹni tí ò ní làákàyè tó mi. Tó gbogbo wọn tó bá lọ sábàlá àríwísí, tó o bá sọ̀rọ̀ àlùfàǹsá ń bẹ̀, tó o sọ̀rọ̀ èké èbú, mo gbà pé o ò ní làákàyè tèmi tí mo sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni, àti pé gbà mo kà yẹn ẹ̀ tó nǹkan, mo rí pé àwọn ọlọ́pọlọ pípé tọ́jọ́ ọmọ Yorùbá ojúlówó, àwọn ni wọ́n ń bẹ ńbẹ̀. Àkọ́kọ́ ẹ kọ́kọ́ lọ mú dájú, àbá ni wọ́n máa ń dànù, wọn kì í da alábàánù. Mo sì mọ̀ pé ó lóye ọlọ́gbọ́n lẹni tí mo bá sọ̀rọ̀. Ẹ̀yin gangan lọ̀tá Ìgbòho, ẹ̀yin tẹ̀ ń pera yín lọ́rẹ̀ẹ́ Sunday Igboho, ẹ̀yin gangan lọ̀tá rẹ̀. Tó tẹ́ ẹ̀ bá jọ́ta bàbá yìí ni, ìmọ̀ràn là á kọ́ ká tó kọ́lé, tọrọgbọ́n tá a fi gbélé, ọgbọ́n tá a fi kọ́lé kò sọgbọ́n tá ìgbénú ẹ̀. Ó rọrùn láti fẹ́ yàwó, ṣùgbọ́n sẹ́ni tó fẹ́ fẹ́ yàwó só ní làákàyè tí ó fi fẹ́, só ní làákàyè tí ó fi bóbẹ́ gbé. Ìtọ́ kọ́kọ́ ṣe pàtàkì nù. Ẹ kàn wá dúró sí kọ̀rọ̀ kan, ẹ kàn mọ̀ pé yọ́ lọ ní, yọ́ lọ jagun ní, yọ́ lọ ṣẹ́gun ní, yọ́. Ìbá bá ni wí ni yín tí ìbá ní débẹ̀. Àwọn gbàdúrà ìṣọ́, gbogbo ibi tí ìṣọ́ gbà àti ibi ìṣọ́ ẹ̀dá. Àwọn gbàdúrà fún Sunday Igboho torí kì í ṣẹni tó yẹ kó kú. Kí Olódùmarè ó jẹ́ kó má jẹ́ ó kú. Gbogbo ẹ̀yin olólùfẹ́ rẹ̀ gidi tòótọ́, ẹ̀yin onílàákàyè, ẹ̀yin náà ní kú láéláé. Ọlọ́gbọ́n ayé kan ọ̀tá kókó omi tí a sọ. Bẹ́ẹ̀ lọ̀mọ̀ràn kan ò lè mọ̀ràn títí kọ́ mọ iye ìpẹ́ẹ́lẹ̀. Màágún mọ̀ tẹ̀, ọmọ èké ò ní wè kétékété rẹ̀ ọmọ jóná. Bó ṣe wulẹ̀ kọ́ ọlọ́gbọ́n tó, iwájú lọ́ọ́ máa bá ọgbọ́n. Kì í ṣe pà ń sọ̀rọ̀ pa agbọ́n, kì í ṣe pà ń sọ̀rọ̀ pa nílàákàyè jù yín lọ. Ṣùgbọ́n ẹni tó o bá nífẹ̀ẹ́, ó di dandan kó o gbà nímọ̀ràn. Èmi ò mọ̀ pé ẹ ti ẹ̀kọ́ tó bá ń sábàlá àríwísí. Èmi yẹn ka kọ́mẹ́ǹtì, ìbẹ́ ni ó kàwé ní ka kọ́mẹ́ǹtì. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ bàbá àlùbáríkà tó pè mí láti mo ti gbàgbé ìlú tí wọ́n ti pè mí, but òkè òkun ni. Kí n rántí ìlú yẹn mọ́, mo fẹ́ wo orúkọ Mr. Muiwa, governor, tí Truecaller gbé wá nìyẹn. So international number náà fi pè mí. Àwọn náà bá mi sọ̀rọ̀. Mo wá rí i pé àsáwọn èèyàn tó kù tó lọ́pọlọ tí wọ́n jọmọ Yorùbá tí wọ́n láǹfààní àti wà ní ilẹ̀ Yorùbá. Àkọ́kọ́ kọ́kọ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ fi ọgbọ́n, tẹ́ ẹ fi làákàyè, tẹ́ ẹ fi gbọ́rọ̀ mi. Àtẹ̀yin tẹ́ ẹ ṣe àwọn correction kọ̀ọ̀kan tó mọ́pọlọ dání lábala àríwísí. Mo kí yín kú iṣẹ́ o. Ìwọ náà tọ́ lẹ́nu mi rùn. Ìwọ gangan fúnra ara rẹ. Kọ́ bọ́ ní báyìí kò fi rún, sọ̀rọ̀ sọ́wọ́ kò fi rún, kó gbóòórùn tó ń sọ jáde lẹ́nu. Ẹni tó o bá nífẹ̀ẹ́, kò ní fẹ́ ká burú ó ṣe é. Ẹni tó o bá nífẹ̀ẹ́, kó o bá ti ń fi àdúrà ràn lọ́wọ́, ìlọ́ ọmọ fún nímọ̀ràn. Torí kò sẹ́ni tó gbọ́n tán lókè pẹ̀. Bẹ́ẹ̀ ni, èmi nìkan dẹ̀ kọ́ ni màá kọ́kọ́ ṣe analysis lórí olóyè Sunday Igboho. Mo rẹ́nìkan tó ṣe é, tí pé ọ̀rọ̀ tó sọ gan, ó mọ́gbọ́n dání, ṣùgbọ́n gbígbé kalẹ̀ rẹ̀ ó harsh. Láti lè sọ pé tí wọ́n bá fún, kán mọ̀ fún olóyè ní license, pé tó bá fún olóyè ní license pé wọ́n ní lè maintain ẹ̀. Tírú olóyè ò bá jáde, ta ló fẹ́ jáde? Tírú olóyè bá jáde, lọ́pọ̀lọpọ̀ èèyàn lè jáde. Kò tá ní láti pè wọ́n ṣàkíyèsí. N táwa ní ta lè fi ràn wọ́n lọ́rùn, ìyìn látàrí tí wọ́n fún wa. A dẹ̀ láti pè wọ́n ṣàkíyèsí pé kán lè fura. Because àwọn tí wọ́n fẹ́ lọ báyìí, gbogbo wa mọ irú ẹ̀dá tí wọ́n jẹ́. Ṣé bọ́pọ̀lọpọ̀ àwọn ọdẹ ti lọ, tó pé bọ́ǹbù ni wọ́n fi yípo ibi tí wọ́n wà. Béèyàn bá lókìgbẹ́ tó lókìbọn, tó lókì bọ́ǹbù ni. Àwọn pípù yìí ń gbé fún, wọ́n ń gbé ògùn jáde, àwọn náà ń gbé sáyà tí wọ́n ń yinra wọ́n bọ̀n, tí bọ̀n ò dẹ̀ mú wọn. Ebi gbogbo yín lẹ rí fọ́nrán yẹn. So kò sí béèyàn ṣe wá lè dára rẹ̀ lójú tó, ó gbọ́dọ̀ fagọ̀ kún ọgbọ́n. Tó bá ṣe pé ẹ nífẹ̀ẹ́ wọn, ohun tó yẹ kẹ́ ẹ ṣe ni pé kẹ́yìn náà lọ gbà fọ́ọ̀mù, kẹ́ ẹ dì á mọ́ra, kẹ́ ẹ lẹ́yìn náà lọ. Ohun tó yẹ kẹ́ ẹ ṣe nìyẹn.
kì í ṣe pé kẹ́ ẹ máa fún wa lésì lórí social media. Ọ̀rọ̀ táwa ń sọ kì í ṣe pé a kórìíra àdẹ kó jẹ́ èdè lè kó jẹ́. Bí làákàyè tèmi ṣe gbé ni mo ṣe sọ, èyí tí làákàyè tèmi náà bá gbé ń bẹ̀ ni kò sọ. Àwọn ó sì tún máa sọ. Mo kí arákùnrin kan tán drop sí comment gbà ọ̀rọ̀ tó sọ yìí níye lórí, ṣùgbọ́n kì bá dáa kó o pe nọ́mbà olóyè Sunday Igboho kó o bá wọn sọ̀rọ̀ kó o lọ rí wọn. Ẹni tí mo sọ yẹn tí mo náà pè yẹn tí mo pè ní kí wọn kókó wọn lẹ́ẹ̀kan Múyìwá gọ́vnọ̀, báwo ló ṣe bá mi sọ nìyẹn. Wọ́n láwọn ṣú ọ̀pẹ bí mo ṣe wà ó yẹ kí n ní nọ́mbà olóyè lọ́wọ́, ó yẹ kí n mọ̀ lé wọn. Sẹ́rí ẹ̀yin tẹ́ ń fọ́lò mi, ẹ ní láti kọ́kọ́ mọ nǹkan kan nípa mi. Ọ̀rọ̀ yẹn mi bá sójú báyìí lọ, ṣùgbọ́n torí pé àwa nú ọdún inú mi ń dùn lọ́wọ́ ẹni tí mo dà sọ́wọ́ tí mo dà sẹ́sẹ̀. Ṣùgbọ́n ẹ ní láti mọ nǹkan kan nípa mi. Àkọ́kọ́ ni wípé mi kì í ṣe ẹ̀dá kan tó máa ń ṣe nǹkan nítorí síárì mi. Èmi kì í ṣe gbogbo àwọn tó ń mọ̀ mí tó ti ń fọ́lò mi láti 2020 tí mo ti ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ Àtìbà TV. Wọ́n mọ̀ mí. Èmi ò ń ṣe nǹkan torí pé kí wọ́n lè fẹ́ràn mi o. Mi ì dẹ̀ kí n ṣe nǹkan torí pé jẹ́ ń ṣe dáadáa fẹ́ nìyí kó lè bá kí mi. Tó fi mọ́rọ̀ àwọn olóṣèlú mi ní pátì. Ní tí bá rí pa kálukú ni màá sọ. Ní tí bá mọ̀ tó bá yé mi sí. Tó pé gbogbo alọ́mọ ilẹ̀ Yorùbá, gbogbo alọ́mọ Nàìjíríà ní ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni mí. So mi ì ṣe nǹkan torí pé kí wọ́n máa ṣe nǹkan torí pé kólóyè Sunday Igboho lè pè mí tàbí pé mò ń wá yín bọ̀. Mo ti bẹ́ nìkan jàrí lórí social media yìí náà nítorí olóyè Sunday Igboho. Tẹ́nìyẹn ní káwọn jọ mú déètì káwọn jọ mọ́jọ́ tó bá dá olóyè Sunday Igboho lójú. Tí mo ní àwọn rẹ̀ lóògùn ní òfin òré díẹ̀. Gbogbo ìyànjú tí olóyè Sunday Igboho gbà kí ló tí wọ́n náà kó oògùn tiẹ̀ jáde sẹ́ẹ̀dì tó fi bá olóyè jà kọ́ ọ lọ inú igbó kí wọ́n náà lọ kó o tiẹ̀ dákùnkùn lajà kí wọ́n mọ̀ pé yes oògùn wà lọ́wọ́ ẹ̀. Ṣé bí mo padà pàdé ẹnìyẹn lọ́sàn-án èmi ò dẹ́nìyẹn mọ̀ ẹnìyẹn mọ̀ mí. Bọ̀ mo rí pé ọ̀jọ̀gbọ́n ni onílàákàyè ajá rẹ̀ rí kó tó gbó. Àtẹ̀yìn lẹ́yìn yẹn ti fọ́ lé mi léjìká gbogbo ojú ẹ̀yìn bá mi ẹ̀rọ àbúrò tí wọ́n fi gbogbo ìlẹ̀kẹ̀ sọ́rùn ẹ̀rọ àṣà kábíyèsí o gbogbo àtọ̀ yín òkè ní kankan wà ní ṣé mo mọ àwọn ọmọ onímọ̀ ìmọ̀ yìí àwọn kí mi kí n dáhùn orí mi wọ́n dẹ̀ mú bọ́ sẹ́yìn wọn ọ̀rọ̀ báyìí báyìí àwọn làwọn sọ fún olóyè Ìgbòho ó dẹ̀ nídìí táwọn fi sọ ṣùgbọ́n àwọn rí pé mo dá wọn lóhùn ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí mo fi dá wọn lóhùn àwọn rí ọ̀rọ̀ mú bẹ̀ pé mi ò jẹ́ káwọn bá mi dà ń mèlì kálukú náà ló ń gbẹ̀mí ara ẹ̀ sá kò sí bó o ṣe lè fẹ́ràn ẹni táburú bá kàn tó o ò lè fẹ́ràn rẹ̀ jára rẹ lọ that is it. Ẹni yẹn bá mi sọ̀rọ̀ àti pé tó padà nígbà mo lọ sí birthday mi nìbàdàn èmi àti wọn tún pàdé sébòtẹ́ ní alọ́ǹtì sí táàmù èmi ò mọ̀ pọ́n wá bẹ́ẹ̀ èmi àná mọ̀ pé mo wà bẹ́ẹ̀ náà lọ sí reception náà ayé ló lówó àjàmbàdàn lẹ́sàn owó rúùmù mi tó yẹn ò mí pé kó wá di lọ́la kí wọ́n ṣe àìdá kan kí n mọ̀ sọ má sọ àwọn náà mọ̀ wọ́n ní nọ́mbà mi lọ́wọ́ tó tèmi nìyẹn ṣùgbọ́n lẹ́bù tí màá fi bá wọn sọ ló máa yàtọ̀ mi ní sọ́ọ̀ṣù àbùkù kò sẹ́ni tó gbọ́n tán àwọn náà láwọn adviser aláwọn backbone tó ń pè wá tó pé tá a bá sọ̀rọ̀ tán wọ́n á pè wá sákèésí pé bíbá ikú díẹ̀ bíbá ikú díẹ̀ tí wọ́n ló ń kà tó tó bá ṣe ń ṣe àwọn náà kọ́kọ́ lọ wò so àwa ò dákẹ́ nínú nǹkan tá à ń sọ a sì tún máa sọ torí pé olólùfẹ́ wa ní Sunday Igboho àwa ò dẹ̀ fẹ́ kú ẹ̀ àfẹ́ ṣubú ẹ̀ tó lè jẹ́ pé gbogbo ẹ̀dá tó bá ń jí láyé yìí tí bá ń rokú sí Sunday Igboho yóò kú ṣáájú ẹ̀ yóò kú bá jáde kú tó ń tòkòrò àpáàdé ní ṣáájú òfin náà torí wípé kódà gbogbo ẹ̀yin tẹ́ ń gbé ẹnu ní fẹnu rúgẹ́ẹ̀tì ní kò ní nǹkan kan Monday Igboho kìíní kan ẹ̀jẹ̀nu ẹfẹnu yín pàápẹ̀ ni èyí tí mo sọ kì í ṣe pé mo fi wá wà lọ́wọ́ gbogbo fídíò at least mo ti ṣe fídíò tó 50 lórí Sunday lọ́wọ́ gbogbo ẹ̀ kó lọ sọ bí mo bá ti tàbùkù ẹ̀ ṣùgbọ́n àjọ pé àwa ṣàkíyèsí àkíyèsí tèmi tó ń tẹ̀ wájú olóyè Sunday Igboho ẹ tún bá mi drop fídíò yìí fún wọn tó bá pè mí lọ́la á lọ
bá láwọn fẹ́ rí mi máa wá wọn kan bọ̀ pé èmi ọmọ sáré wá wọn kì í wá wọn kì o kì í ṣe pé tìjọra ẹni lójú èmi ti show love sí wọn àwọn náà máa dá padà torí wípé àjọ fojú kanra báyìí rí àjọ fúngbà mo kò wọ́n ṣàkíyèsí nípa ọ̀rọ̀ àwọn aládò àti funny thinker pé báwo làwọn aládò funny thinker sì máa sọ̀rọ̀ tẹ́ máa response wọn ìlàjìnà sífẹ̀ kì í ṣe pé mo fojú di wọn àwọn méjèèjì ò lè jáde kan bú mi ní ìsìnkú wọn máa response wọn tí ò sí dàgbé rí wọn bí wọ́n fi mí ṣe content talkless ní olóyè bò ó sọ̀nà mo rẹ̀ rẹ́ni tó pàdé mi lọ́nà tó jẹ́ èèyàn ńlá tó pè mí ní Àjàmàdàn wọ́n dá sọ́rọ̀ Sunday Igboho àtàwọn bọ̀bọ́ yẹn o wọ́n dá sí o nínú kí ló dé ní ìbú olóyè Sunday Igboho mo pè wọ́n ṣàkíyèsí ni ètò bá ti rẹ́ nìkan tó ga tẹ́ni tí ò jẹ́ nǹkan kan àbí tó jẹ́ nǹkan díẹ̀ tí bá ti ń bù ó fẹ́ fi ṣàkàbà láti gòkè ní ìlà ṣe ní láti máa dáhùn ní máa sọ ọmọdé dúró sórí ẹ̀ ìyẹn dẹ̀ wọ̀ mí okay yes àmọ́ dúpẹ́ that is Àjàmàdàn for you. So sir to continue pẹ̀lú ìmọ̀ràn tí mi ń fún yín èmi ò pé ẹ mọ́ gbèjà Yorùbá mi ì pé kẹ́ ẹ mọ́ gbèjà wa ṣùgbọ́n ẹ fura ṣe bá Yorùbá ni ẹlẹ́nu méjì ni wá a tún lè sọ ní ìsìnkú wọn tó máa jẹ́ ìwọ̀n ẹlẹ́nu méjì àmì ìtẹ́lẹ́nu méjì àwọn wèrè tó pẹ́ yìí náà ní ẹ̀yìn náà ni gbogbo àwọn tí wọ́n ń ṣe yín lóore lágbẹ̀kẹ̀lẹ̀ fi ń san fún wọn báwa ń polóyè sákèésì pé ẹ mọ́ ra rí fura àwọn tẹ́ ló ń bá wọn ti múra wọlé jù yé lọ àmọ́ èrè ọmọdé èrè àgbà àti ìrẹ́pọ̀ àtìfẹ́ tẹ́ ẹ bá gbà lọ́dọ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn ilẹ̀ Yorùbá mo nígbàgbọ́ yóò jẹ́ kẹ́ ẹ borí ọ̀tá ẹ ní bógun rìn ẹ sì ní bógun lọ àṣẹ Olódùmarè olóyè mo rí pé ìgbáradì ṣùgbọ́n bá méjì ní túmọ̀ gbọ́ tó bá ṣe pé ẹ apply lọ́dọ̀ federal government tí wọ́n bá ti endorse ẹ mọ́ ti lọ gbogbo ẹ̀yin tí mo dẹ̀ pè sákìyèsí tí mo ní kẹ́ ẹ wá fọwọ́sowọ́pọ̀ ẹ̀yin náà tó láti wá fọwọ́sowọ́pọ̀ lọ́dọ̀ olóyè Sunday Igboho ẹ̀yin ni Abíọ́dún Ṣèyí Mákindé mo rí bí wọ́n ti gbófin fún jáde lẹ́nu ọjọ́ mẹ́ta pé gbogbo àwọn tí wọ́n bá fẹ́ ṣọdẹ ìbílẹ̀ kí wọ́n wá gba ìwé àṣẹ lóòótọ́ ìwé àṣẹ federal government ìní olóyè Sunday Igboho fẹ́ gbà ṣùgbọ́n ara ilé mi ò sí èèyàn mi ò sọ àyè fi wàrà ta gbogbo àwọn tí wọ́n ń gbé kẹ̀kẹ́ sí kankan kẹ̀kẹ́ sí ara tí wọ́n dà gbogbo wọn ibi tí wọ́n ríran wọn ni ibi tó o bá dẹ̀ mọ̀dé náà ló yí ẹ dé ibi tó bá yí ẹ dé náà ló lè sọ dé ibi tó yára náà mọ́ là ń sọ ọmọ tó tá a bá rí olóyè Sunday Igboho kò sí tó ní kí gbogbo ilẹ̀ Yorùbá mọ̀ fọwọ́sowọ́pọ̀ lórí ẹ̀ kò sí tó ní kẹ́ ẹ mọ́ wà rẹ̀ pọ̀ láàrin Ìbà Gani Adams àti olóyè Sunday Igboho èmi ń sọ́dọ̀la ní ìkúrò lórí ẹ̀ kò sí kẹ̀kẹ́ kí lẹ fẹ́ gbà bẹ́ẹ̀ kí lẹ fẹ́ gbà nínú ọ̀tá wọn kí lẹ fẹ́ gbà nínú kí wọ́n mọ́ wà ní rẹ̀ pọ̀ màálù sáré Fúlàní pọ̀ ṣẹ̀ṣẹ̀ eré ìdá làwọn méjèèjì sá ẹ̀yin àwọn olóyè ìpínlẹ̀ kan ni mò ń bá wí àwọn ọba ilẹ̀ Yorùbá ni mò ń bá wí pàápàá jùlọ àwọn ọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn ni mò ń bá wí pé kán fọwọ́sowọ́pọ̀ ẹnìkan kì í jáwàdé ẹ fọwọ́sowọ́pọ̀ ni àìrèpọ̀ níjọmọ ètò ń yà ẹnu táyé bá fi sọ pé tó Ọlọ́run ò di iná wọn fi máa sọ pé Ọlọ́run ló mú Ọlọ́run ò ní mú yín olóyè Sunday Igboho kò ní mèmí náà kò ní mú gbogbo àwọn olólùfẹ́ yín gidi pàápàá jùlọ gbogbo òrìn àjò tẹ́ bá fẹ́ rìn gbogbo ẹ̀kọ́ lẹ́ẹ̀ máa gbé sórí afẹ́fẹ́. ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá gbogbo ilẹ̀ Yorùbá ni including Kogi, Kwara, Èkìtì, Lagos State, Ondo, Ògùn, Ọ̀yọ́ State tèmi gangan wà, Ọ̀ṣun, gbogbo inú forest wa pátápátá mo ti sọ enough is enough fáwọn terrorists táwọn wọnú gbogbo wa káàkiri ilé yàtọ̀ sí ti àkọ́kọ́ nígbà àkọ́kọ́ yẹn adọ́wọ́wú àfọmọdé ṣe lẹ́yìn náà adúpẹ́ fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu ọlọ́run jẹ́ mi wọ́n gùn ọlọ́run tí wọ́n láṣeyọrí ohun tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá politics àwọn olóṣèlú kan ni wọ́n lọ kó àwọn terrorists yẹn jọ láti mọ fi dà wà Yorùbá nílẹ̀ Yorùbá níbi tó peace
ẹ̀rí pínlẹ̀ Yorùbá ń bí àwọn òun kò mọ̀ káàkiri ọ̀pọ̀ wa balẹ̀ máa ń lọ sóko sí ọ̀nà àpọ̀ sínú gbogbo ibi táwọn Fúlàní lọ háìdì sí àwọn tẹ́rọ́rìsì wọ̀nyí kódà bọ́ jẹ́ Yorùbá labá nínú rìsáàfù wa tẹ́rọ́rìsì ni ẹ́ wọ́n tó bá jọmọ Nàìjíríà tó tọ́ tó dẹ̀ jẹ́ ìgbìmọ̀ bọ̀ láàrin ìlú kájọmọ gbé wọ́n tó bá ń gbé láàrin ìlú àní problem pẹ̀lú ẹ ọ̀gbọ̀n gbé ní bọ́ọ̀dì báyìí jẹ́ Fúlàní ni o báyìí jẹ́ Yorùbá labá o báyìí jẹ́ Ìgbò ẹni bọ̀ tábà ti bá nu forest wa ń bí nílẹ̀ Yorùbá ń bí criminal. bẹ́ẹ̀ ni ọlọ́pàá tí ń lọ mólè wọ́n fẹ́ lọ wọ́n ló lè ń jà mo fi ṣàpèjúwe ni nǹkan ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ o wọ́n ló lè ń jà ní tógèètì Ìbàdàn ọlọ́pàá wọn ń bọ̀ láti Ìwó Road ọwọ́ adasìn ní ìbolẹ̀ nígbà tó dé Ọlọ́run ṣògo ń fọn sìnrìn títí ó fi dé sókà ṣé ń sọ fún lè pé kó dúró ni àbí sọ fún lè pé kó máa lọ bólè ọba dúró yọ ọ bólè bá dúró yóò mú ọlọ́pàá lẹ̀ tó fi mú ọlọ́pàá bọ̀ bàbá ẹ fàgọ̀ kọ́pọ́n yín Ọlọ́run ó jẹ́ kẹ́ ẹ ṣàṣeyọrí ilẹ̀ ò ní mú yín o ọ̀tá yín ni ilẹ̀ ó mú gbogbo àwọn alájogún gbogbo ẹ̀dá yòówù torí pé lára wa náà ni inú mi dùn pẹ̀lú ọ̀rọ̀ kan tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ ni bọ́ bá ṣe pé Yorùbá náà lè bá ń bẹ̀ wàhálà Yorùbá náà ń bẹ nù wọn Yorùbá bí Yorùbá ò sínú wọn Yorùbá ń bẹ nù àwọn tí wọ́n ń ṣalátìlẹ́yìn fún wọn àwọn nǹkan táwa ń sọ nìyẹn ẹ má kò ní ìdíkẹ ẹlẹ́yìn tẹ́ bá ti fẹ́ máa lọ ẹ máa ṣe fídíò ẹ ní ìdí láti ṣe fídíò ẹ má jà máa mọ ibi tẹ́ ẹ ń lọ tíjọba bá ti mọ ibi tẹ́ ẹ ń lọ ìjọba ìlú tẹ́ ẹ ń lọ ẹjẹ́ ó máa mọ bẹ̀ olórí ìlú tẹ́ ẹ ń lọ ẹjẹ́ ó máa mọ̀ ẹ sì wádìí irú olórí ìlú tẹ́ ẹ fẹ́ wọ̀ lọ sóńgé ẹsẹ̀ lẹ́bọ̀dẹ̀ olóyè tèmi ni ẹ gbọ́ ṣé mo mọ̀ pọ́rọ̀ méke ni mo mọ̀ pọ́rọ̀ òpònú ni ẹ ti gbàgbé ni ní ìlú kan ní Kwara State mo ti gbàgbé ibi táwọn bandits yẹn kọ́kọ́ wọ̀ ṣe bí wọn lọ bá àlú yẹn gangan olórí ìlú yẹn lẹ́lẹ́bọ̀dẹ̀ tó ló fún wọn nílẹ̀ ṣebó lórí tẹ́lọ̀ dé sọ́dọ̀ rẹ̀ náà ló pé tó àfẹ́wọ̀ ní yín bàbá ẹ fura o sẹ́rí gbogbo àwọn nọ́mbà wa gbọ́ sà kìíní kan ládé kìíní kan ládé kìíní kan ní tí wọ́n jẹ wọn wá o ní tí kálukú náà jẹ ní wá o ọlọ́mọdé àpàdé tí ó jẹ wá o but ẹ fura dáadáa o ọ̀tá ń bẹ inú ọ̀rẹ́ o ọ̀rẹ́ ń bẹ inú ọ̀tá o àwọn tá à ń jáde tá à ń sọ̀rọ̀ àwọn ni wọ́n ń rí bí ẹni ibi àwa ni wọ́n ń rí bí ipá fẹ́ràn Ìgbòho fẹ́ràn Ìgbòho tó wà èmi ò rí wọn rí o pé èèyàn fojú kàn yàn báyìí bí èèyàn jọ ṣe méjì kò sẹ́yìn láàrin mi àti wọn ṣùgbọ́n àwọn ọmọ ìṣẹ́ alábàápàdé fídíò mi dáadáa èmi máa ń dúró lórí nǹkan tí n bá sọ torí máa jókòó máa gbé sọ́tọ̀ máa gbé sósì ṣùgbọ́n bẹ́ẹ̀ expect ní pé tírú nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ ká mọ̀ wulẹ̀ sọ méjì lọ́rọ̀ ariwo já sáà máa parí báyìí o à ń bẹ lẹ́yìn rẹ máa lọ kò sí kinní kan kò sẹ́ni kankan ẹ fẹ́ lè pè ká sọ pé kọ̀sọ̀ lọ́ngàn gbogbo òun nìkan ló wà àwa ò ní sọ bẹ́ẹ̀ tó pé tá a fẹ́ máa rí ni gbogbo tí bá ń jòkó láyé tó ga láyé èmi kì í gbàdúrà kọ rẹ̀ so that is why àti pé tọ́lọ́run bá ń sọ yẹn èyí náà máa sọ́ra rẹ̀ ọba Solomon sọ̀rọ̀ kan ṣe ti gbàgbé ni ṣe gbọ́n abẹ́ ẹ̀gbọ́n ju gbogbo ẹ̀ lọ tí má ní mi ní pé aláyé mi ní wá wọn kì í ṣe ti gbéraga ṣùgbọ́n kí n máa ní ẹ bá àwọn ọmọ yẹn kó dọ́dọ̀ mi lọ́la mo lè débẹ̀ lálẹ́ so lílọ ọbẹ̀ náà dẹ̀ ní kí pé mò ń lọ demand fún kankan tó bọ̀tọ̀ náà ń tó mi so gbogbo nǹkan tí mò ń sọ tó ń jẹ́ bí ìmọ̀ràn kì í ṣe pé tó ń bẹ nù kì í ṣe pé gbogbo nǹkan tó wà nù mí ni mò ń sọ bọ̀ mò ń sọ sẹ́kù torí mo rò pé kì í ṣe gbogbo aṣọ la máa ń sá lóòrùn so Káraolé olóyè Adéyẹmọ Sunday Ìgbòho Òòṣà àbọ̀ Ọlọ́run adájú lórí yín o tọ́rọ̀ bá jẹ́ mẹ́wàá nù yín ẹ máa sọ méjì síta ẹ máa fún mẹ́jọ pamọ́ pẹ̀lú kò tẹ́ fẹ́ bọ́ sí i tó bá pé tòótọ́ o ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ àkóso Bọ́lá Ahmed Tinubu tó bá fún yín ní permission ìtayé gbà ní tí Yorùbá gbà àìsà ẹ jẹ́ kí n fi kankan parí ọ̀rọ̀ mi ìkòkò dúró rònà ajá ń bọ̀ ajá rí kòkò lọ́ọ̀kan ajá kan rí
ìjàpá yọ ó gbá pẹ̀rẹ̀ lọ́wọ́ ajá ọ̀ lọ́mọ ni ó ní kòkò nú lọ́ọ̀kan kò sí àlè tó bá bọ́ọ̀nù apẹ̀rẹ̀ ọbọ̀nù apẹ̀rẹ̀ ó daṣọ bò ó gbèrò bí kòkó ṣe rí ìjàpá lọ́ọ̀kan ìjàpá ṣó ò rí mi ni ìjàpá ní mo rí ọ èṣù ń ṣe ọ o ìjàpá léṣù ò ṣe mí ẹrù orí mi lè ṣù ń ṣe ó tún rìn sọmọ ìkòkò tó ní ṣó ò rí mi ni ó ní mo rí ọ sọ pé ṣù ń ṣe ọ ó léṣù ò ṣe mí sẹ ẹrù orí mi lè ṣù ń ṣe ìkòkò gbàkúrú mọ́ ìjàpá ṣẹrù orí rẹ̀ lẹ̀ ajá bẹ́ẹ̀ ta ajá èṣù ṣe ń tòótọ́ ẹrù orí ilẹ̀ èṣù ṣe bàbá èṣù ní ṣe yín èṣù ní mú yín ọ̀tá ò ní mú yín ọ̀rẹ́ ò ní mú yín o ẹ̀yin lẹ́jẹ̀jà ọjà ò ní jẹ yín o tọ́rọ̀ mi bá nítumọ̀ sí yín all well and good tó bá kù díẹ̀ káàtó all well and good bí mo ṣe máa sọ ni mo sọ yẹn ó dẹ̀ sì yé mi sí wọn ọlọ́run dẹ̀ bí àníyàn mi ní ìfẹ́ tèmi ní sí yín mo fi sọ gbogbo tí mo sọ mi sọ torí pé kárí ilé èrè yá ṣùgbọ́n dẹ̀ kí gbogbo ẹ̀yin tọ́rọ̀ mi yé ẹ ṣe gan mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ tún gbà mí mọ̀ràn tẹ́ bá mi sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ pè mí pàápàá jùlọ my man Mr. Kuti ní Atlanta Atlanta ní Mr. Kuti kò ní bàjẹ́ fún bàbá dáadáa ni so gbogbo ẹ̀yin tẹ́ so love thank you so much ẹ̀yin mùsùlùmí àkọ́dún láṣẹ gbogbo àwọn ọmọ tó wà láhàámọ́ gbogbo ìdílé wọn ọlọ́run àbá òróró òtúrá ọlọ́run àbá mi kù síbẹ̀ ọlọ́run àbá mi dá gbogbo ọmọ ẹ̀ padà fún yín láyọ̀ àtàlàáfíà ọlọ́run wá fún wa ní ogun àwọn bandit ọlọ́run wá fún wa ṣẹ́ o àfúnwaṣẹ́ o ilẹ̀ yorùbá ó yàn wọn ilẹ̀ ó mú wọn táwọn ọmọ ẹ bá kó mẹ́ta àtẹ̀mí àtẹ̀wọ̀n wà ní fíwádìí o